Hello, everybody. Welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin 30 December. Tẹ́ ń gba 20 million, 100 million. Tẹ́ lọ 30 ara gbogbo yín ti balẹ̀ báyìí àbí. Ṣára everybody ti balẹ̀ sí balance it. Ṣára yín ti balẹ̀ sí ẹ pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ti náwó tán. You will now see the north and the south side of January. Ṣé rí dá January ó máa long gan. With that being said, ẹ̀yin èèyàn mi, kí ni Lizzy gbà lọ́wọ́ Pastor Akogun torí máa yẹn ọlọ́run máa yẹn káwọ́ Lizzy gan. Lizzy mọ̀ ṣe bó sọ pé gbogbo èèyàn ló máa ń gbé yẹ̀wò ó ti gbé irú máa yẹn yẹ̀wò náà. A ti rí i pé ṣìgìdì ń ṣeré ẹ̀tẹ́ ni o níbi tó dé wọ́n sọ wọ́n wí fún ẹ olóòní gbọ́ olóòní gbà wọ́n ní wèrè alágídí wèrè ẹlẹ́jọ́ àti wèrè olè gbogbo qualification ẹ̀dẹ̀ rèé kò ju yẹn lọ ọlọ́run your qualification kò ju ìyẹn lọ mo wò ẹ́ báyìí pé wọ́n ti rí ẹ tán àtẹ̀tọ́ pé àwọn spíkà nìkan la rí ẹ àwọn tí ò tẹ̀ tó ń ṣe tíkà gan wọ́n tún rí ẹ tán pé ayé bèbí yìí ti bàjẹ́ wọ́n ní kéèyàn méjì máa yẹn tún ṣàpèjúwe níbi táyé ẹ̀ tún bàjẹ́ dé pé kéèyàn méjì máa sọ̀rọ̀ kó máa kọjá lọ á lóun náà bá wí. Lizzy èèyàn tó ṣe é báyọ̀ lọ ẹni yẹn ò ní rọrùn wọ̀ á lóun náà bá wí o ọ̀rọ̀ wọn náà sọ o kí lóun ṣe fún wọn wọ́n ti wá fóun o kí ló ń wà fún kí ló wà lára ẹ̀ tó bá wùwà kínní àwọn èèyàn náà máa respect ẹ̀ náà bó o wùwà èèyàn tó níyì lára o wù èèyàn tó lè respect. Mo ka kọ́mẹ̀ntì SK lánàá SK yẹn sọ pé o ní ìdí speaker mọ̀ ṣó ti sú ẹni kó tiẹ̀ wo jẹ́ sọ kínní kan fún ẹ àtijọ́ tó ti ń wí lórí social media ṣé anybody lọ fún ẹ wo with that here èrò máa pọ̀ sí ni o lo speaker o lo speaker o a máa jẹ́ kó mọ̀ pé ìwọ nìkan kọ́ lọ́lọ́run dálé ayé fún bó bá ṣe ń gbé wá làwa náà ò ní gbọ́n ànígbà lábọ̀ fún ẹ a máa fojú ẹ̀ rí máa bò ṣó wá rí 2026 ìwọ má wọ̀rí kò sí bó ṣe mọ̀ ọ́ ṣe àwà ń lé fún ẹ kò sí ibi tó fẹ́ yí sí ṣó kí n sọ pé preamble gan la ṣe fún ẹ ní 2025 ṣó 2026 àjálù tó máa jálù ẹ̀ ìwọ ọmọ burúkú yìí ìwọ ẹlẹ́nu bẹ́nu ẹyẹ yìí àjálù tó máa jálù ẹ̀ ìwọ gan you will not even see it coming. Àwọn ìwo ló tẹ̀ ìgọ́ tó fẹ́ máa ń fọ́ ní ìpa ọ̀rọ̀ ẹ̀ sí mi ní pé wọ́n máa rò pé lójú ara ẹ̀ báyìí ó ti lè halẹ̀ mọ́yàn ó lè dẹ́rù bàyàn yóò rò pé anybody bẹ̀rù ẹni ṣọlá pé mistake tó kọ́kọ́ máa ń ní pé ó rò pé anybody bẹ̀rù ẹ̀ kò sí anybody tó bẹ̀rù ẹ̀ wàá sọ tiẹ̀ ní adẹ̀ tún máa sọ tiwa and at the end of the day ìwọ ló máa dùn bẹ́ẹ̀ ni torí ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ lọ́rọ̀ ẹ̀ ṣé wọn ò sọ fún ẹ tó justify now ṣé wọn ò sọ fún ẹ tó ṣọlá pé they were telling you ìwọ nìkan ni o ìwọ ló ní gbá ìwọ ló gbé lọ́rùn ojú ọ̀run ló kọ́lé sí kíní kan ṣe kíní kan wọn ò ní tó ẹ wọn ò ní nǹkan kan ìwọ nìkan ló dẹ̀ ń dá ṣẹ̀sìn náà bó ṣe ní tó náà ló ṣe ń ṣẹ̀sìn lé lórí ṣíọ wo Pastor Akogun bó ṣe ń fi ẹ́ pa Dr. Trillionaire Dr. Chief Mrs. Omelo bó bó ṣe ń fi ẹ́ pa shame on you my sister shame on you.